kábíyèsí ẹ rà sá. yóò dà fún ọ youth leader. àṣẹ sá àmì sá. ohun àwọn èèyàn rẹ kọ́ ni mò ń gbọ́ ń ta yìí. bẹ́ẹ̀ ni sá lórí ọ̀rọ̀ EndSARS protest náà ni sá. mo fi ọwọ́ sí i kódà mo fi gbogbo ara sí protest yìí. ibo nílùú ò ní fẹ́ ó tú gbogbo ohun tẹ́yìn ìlú mòye bá ti ṣe ń lèmi náà ṣe. kábíyèsí a ti lọ káàkiri sá so a wá fẹ́ lọ sí governor's office mo wá ní kò ní dáa ká gba palace road ká má yà kí yín sá. ẹ ó dáa bẹ́ẹ̀ ẹ sọ fún àwọn tó kù ẹ that I am very much in support of this protest. In fact, I am happy for you guys because this protest is worldwide thing. I assure and I reassure you guys that nothing will happen to any of you. Ó yẹ kí èmi gan bá yín lọ fún protest yìí àmọ́ àwọn ètùtù tá a ṣe sínú ìlú kí ìlú lè tùbà kó lè túṣẹ́. kí ìdàgbàsókè tún lè túbọ̀ wọnú ìlú wá ká má rí ikú àgbà ká má rí tọmọdé keku ó ké bí eku kẹyẹ ó ké bí ẹyẹ. ìdí nìyí tí mi ò ṣe gbọ́dọ̀ bá yín protest. fún oṣù méjì èmi àtọ̀run ò gbọ́dọ̀ fojú kanra wa. I am very sure history will speak well of you guys as the youth of this generation. I know you are worthy to be a coordinator and a leader. That is why I choose you to be the youth leader. Now the honor lies on you to lead them well and coordinate them well. kábíyèsí kádé pẹ́ lórí sá. èmi wá fi ọlọ́run sìn yín o ọlọ́run ọba elédùmarè yóò wà pẹ̀lú yín. àmì o kábíyèsí àmì kábíyèsí àmì sá. orí adé àwọn baba ńlá bàbá mi yóò wà pẹ̀lú yín. àmì kábíyèsí. àwọn alálẹ̀ ìlú yìí yóò máa bá yín lọ. àmì kábíyèsí àmì. àwọn alálẹ̀ ilẹ̀ yìí yóò pẹ̀lú yín wọ́n sì bá yín ṣe. àmì kábíyèsí. àṣìta ìbọn ò ní bá kankan nù yín o. àṣẹ kábíyèsí. ẹ máa lọ re ẹ ó sì bọ̀ re. àṣẹ kábíyèsí. wọn ò ní gbókù kankan nù yín wá sílé o. àmì àṣẹ kábíyèsí. ìwà kìlọ̀ fún àwọn tó kù rẹ o kí wọ́n ṣe jẹ́jẹ́ lọ́hùn-ún o kó má bá àwọn agbófinró jà o kí wọ́n má mú àwọn ohun ìjà lọ́wọ́ o. They all should remain sound and safe bí wọ́n ṣe kú òǹlé o. sọ fún gbogbo àwọn tó kù rẹ tó wà ń ta kí wọ́n má sí ìkàvẹ́níù yìí láti jalè o. They should all portray good manners. ọlọ́run ọba elédùmarè yóò bá yín lọ. Thank you very much sàkábíyèsí ẹ ṣé sàkábíyèsí ọlọ́run á jẹ́ kí a rí yín pẹ́ ọlọ́run á jẹ́ kẹ́ túbọ̀ pẹ́ jù báyìí lọ lórí ìtẹ́ ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ láyé ẹ pẹ́ fún wa ẹ̀ẹ́dẹ̀ ní fọjọ́ lọ́jọ́ lọ kábíyèsí àwa like yín o a dẹ̀ appreciate gbogbo effort. Thank you for the word of encouragement. We love you, we want you, and we want you to continue to be our leader. Inú wa ń dùn tí a bá rí ẹ̀yin àgbàlagbà dáadáa báyìí lẹ́yìn wa tẹ́ ń support wa. Inú wa máa ń dùn. Thank you very much. We are very grateful and I will so much deliver your message to the youth out there, sir. Kábíyèsí, a fẹ́ kí ẹ bá wa pé commissioner of police kí àwọn men wọ́n conduct ara wọn dáadáa. Mo dẹ̀ fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kú àdúró tí wá ń gbogbo ìgbà. Èmi náà máa fi yín lọ́kàn balẹ̀ pé kò ní sí jàgídíjàgan ẹ̀ ní gbòòrò ìburúkú lórí wa. Protest that ẹ̀ ń ṣe yìí náà is for the betterment of the people and the entire police force. Nothing aside that. Kò dẹ̀ sí nǹkan kan lágbára Ọlọ́run kò dẹ̀ ní sí wàhálà sà. ìyẹn bẹ́ẹ̀ bá fi mí lọ́kàn balẹ̀ o. àbíyẹ́ sà á ní jà kò dẹ̀ ní sí jàgídíjàgan sà. ọlọ́run á fún wa ṣe o ohun tá a sì ń tì torí ẹ̀ jìjà yìí yóò tẹ̀ wá lọ́wọ́ o. àmì sà thank you very much sir. Thank you very much sir. àbí kábíyèsí ṣe é máa gbà kẹ́ fi akọ́tọ̀ sà. òun rèé o ẹ̀yin ìlú mòye EndSARS end police brutality SWAT must end.